Alaikum ẹ̀yin tèmi ṣàlàfíà lẹ wà, thank you. Mi ò mọ̀ tẹ́ máa kọ́kọ́ wò ọdún mo ti ṣe kan kí n tó ṣe lè. So nínú èyẹn mo rí mi tí mò ń da àwọn iṣẹ́ on point by two jẹ, iṣẹ́ yẹn ti ń ṣiṣẹ́ báyìí. So mo ní urge láti mu omi torí mo sọ fún yín pé iṣẹ́ yẹn ó máa jẹ́ kí àtọ̀ máa pọ̀ sí i. So tẹ́ bá ti mú ẹ máa ní urge láti mu mi. Just like this so yẹ yín so that gbogbo ẹ fi rotate as èmi mo ṣe jẹ́ obìnrin yìí ó máa fún mi ní enough blood flow níbi gidi gangan wàláì kò ní sí wàhálà ọkọ mi ò ní ṣe wàhálà kankan èmi gan ara ti wà ń bẹ̀ and ẹ̀yin náà dẹ̀ máa rí as I'm talking now ẹ̀yin náà ó rí yàtọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ pé yes ó dáa fọkùnrin ó dáa fóbìnrin ẹ ṣáà ti identify tẹ́ bá ti wo fídíò yẹn mo ti share price obìnrin ẹ̀yin ọkùnrin ẹ ní láti pè mí bẹ́ẹ̀ tí mo sọ fún yín títí yín náà ń pè ní on point by two black seed therapy lórí títẹ̀ ní o ní pé ẹ̀yin obìnrin ẹ ṣiṣẹ́ díẹ̀ ṣé ẹ ti rí èyí tí mo sọ pé àìfún ọkọ yín lọ mú ọmú ní ọmú ìyádùn kan ní Ìbàdàn club kan Ìbàdàn nìkan kọ́ o it's everywhere ìwọ tó bá ti kọ̀ tó bá ti ṣe dáadáa ọkọ rẹ ó gbowó tó yẹ kó fi ṣàǹfààní fún ẹ ó gbé lọ bíbí níbẹ̀ yẹn we are here to make this marriage work wàláì tó bá sì bá sùn kò sí marriage kò lè dùn bẹ̀rẹ̀ tí ẹ mọ̀ pé àwọn kan wà tó yẹ pé kí ni ìṣiṣẹ́ our point oh my god ẹ má jókòó síbẹ̀ ẹ̀yin obìnrin ara mi gbẹ ara mi ò ṣiṣẹ́ ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ẹ̀yin tèmi nǹkan tẹ́rí tí mo dàjẹ́ lẹ́ẹ̀kan yẹn wà láìtẹ́láìtọ́ ọkùnrin ni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí ipò jẹ́ tiwantiwa ó ní benefit náà fóbìnrin ó dẹ̀ ń ṣe bí mo ṣe sọ fún yín wà láìké sẹ́nu ó ń ṣiṣẹ́ so nísìnyí nítorí iṣẹ́ tó ṣe yẹn olúwa fẹ́ mú mi discussion ọ̀rọ̀ yìí ọkàn mi wà bẹ́ẹ̀ bàjẹ́ ni ẹ̀yin obìnrin ṣé yẹ yín ẹ̀yin obìnrin nǹkan tí mò ń sọ nísìnyí ni fún yín pé ọkọ rẹ ò dà so torí level yẹn òun ló fẹ́ kí n fi discuss ọ̀rọ̀ yìí nísìn level torí nǹkan tí mo gbé lura ẹ wò level yẹn ó ti gẹ̀rẹ́gẹ̀dígẹ̀ ìwọ obìnrin tí ọkọ rẹ ò tètè dà 45 minutes ó ti sú ọ 1 hour ó ti sú ẹ yes mọ́ kill action mọ́ lára ìwọ náà need láti ṣiṣẹ́ o need láti ṣiṣẹ́ irú iṣẹ́ wo lẹ fẹ́ ṣe o ní pé ẹjọ́ èèyàn ọkọ àti ìyàwó mò ń bá dìlì o ọkọ àti ìyàwó lèmi on point by two ń kọ́ èmi on point by two mùsùlùmí ni mí to come this far mo ti rí i pé marriage ti tán marriage ó ti fẹ́ tán marriage sí yín kò fẹ́ mímímí mo took pains láti wá deliver this to be delivering this àwọn kan tí ń kọ́ yín ẹ̀fẹ́ nígbàgbọ́ so mo wá wò pé I took that pain as a Muslim sister jẹ́ kí n teach àwọn Muslim sister bí èmi ọkọ àtìyàwó ni o ọkọ àtìyàwó ni mo máa ń sọ fún yín o ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí lò o torí tẹ́ bá ti marry ẹ má ṣì lò ọkọ rẹ tètè dà wo obìnrin and you are tired ṣóyẹ bẹ́ẹ̀ mo máa ń sọ fún yín pé ẹ má tire ẹ má ní stress tẹ́ bá kàn sí mi on point by two ẹ lè tire you understand you have to continue láti máa ginger tó bá fẹ́ kí ọkọ rẹ dà ẹ̀yin ọkùnrin ẹ ti make sure pé kò kí n ṣe pé ẹ ní problem kan kò kí n ṣe pé bóyá ẹ ní deficiency kan bóyá ilé kan ṣẹlẹ̀ maybe bóyá 1 or 2 things ló ṣẹlẹ̀ níjọ́ yẹn kò kí n ṣe pé bóyá ẹ ti ṣì kan lò ẹ̀yin obìnrin bí wọ́n bá ṣì kan lò náà system tó fẹ́ kọ́ yín gan wọ́n dà wàrà ni ọkọ rẹ ó ti ṣe program tí mo ṣe lé ní àwọn kan máa appreciate torí ẹ̀yin obìnrin kan ẹ kàn sún lẹ́lẹ̀ lásán ẹ̀yin gan ẹ ti kílì moral ọkọ ó ṣe bóyá ọkọ sì ni wọ́n ti lo àwọn àgbo kan
ó ṣe kò ní dà because ẹ̀yin gan ẹ̀ ní action, irun yín gan ó dọ̀tí, ẹnu yín gan rùn, ojú yín gò fagimọ́ra, ẹ take care gbogbo yẹn náà. ọkọ ó dẹ̀ ti wà ókè ó fà oṣù ẹ̀ kò fẹ́ dà, wàá gbé lọ sí another level ni, wàá gbé lọ sí another level so that tó bá fẹ́ kí because at the time tó ti ṣe yẹn ìwọ gan abẹ́ ó ti gbẹ, bruises ló kù. ìwọ náà mo ní ẹ ò gbọ́dọ̀ kill interest. kí ni wàá ṣe sórí àwọn ọyàn tọ́lọ́run jogún fún ẹ yìí, ọyàn tọ́lọ́run jogún fún ẹ yìí, ìmọ̀ ibi tó kó sílẹ̀ tẹ́lẹ̀ bàtẹ́ ìṣeré fẹ́ bí ó lè wà nù singlet kó síta, ìwọ náà fọwọ́ ara rẹ kó, ọkọ ṣe lọ́wọ́, ìwọ náà fọwọ́ ara rẹ kó, tó bá rí bú ọ̀gán bó ṣe fọwọ́ kan tó rí because ṣe rí ọyàn fún ọkùnrin energy ni, ọyàn fún ọkùnrin. mo ní tí ọmú bá ti fall ẹ kó sínú bèrèzíà, tó bá rọra gbé jáde tó rí orí ẹ báyìí tó bá ṣe tó bá rí bó ṣe tí wọn náà kó jáde tó fọ ara rẹ kó jáde ṣòye ẹ bóyá tó bá yes kó jáde kó mọ fi ṣeré, kó mú ọyàn kan lórí títì ẹ kó mọ fi ṣeré, wàláì ó máa dà. tó bá fẹ́ mọ́ lesson lórí èyí tí mo sọ yìí ẹ sanwó ẹ kàn point owó yes yín ra data, I understand ìyẹn. then number 2 ó ní pé tó bá rí pé ọkọ rẹ òun ṣe use kò sound mọ́ létí ẹ̀ torí nísìnyìí wọ́n ti sọ̀sọ́kùsọ lọ́fíìsì, báwo ni use ti lè trigger, change ẹ̀ mọ́ lọ́wọ́ go raw pé like understand pé raw pé mo ní tẹ́ bá wà nù sitting room ẹ lè mọ sọ pé molato ẹ fún abẹ́ ní orúkọ mi, bẹ́ẹ̀ tó bá rí pọ́kọ rẹ ṣe kò fẹ́ dà pé ọkọ mi dó mi fi sí ọkọ mi wá ọkọ mi yí ọkọ mi gbé lọ́rọ̀, you understand. then tó bá rí pé kò tún ṣe náà no matter what ọkọ mi ò ti dà lórí ilé, tó bá tún pé kò tún ṣe náà ṣóyé yín bóyá wájú lẹ́ǹsì látàárọ̀ wájú lẹ́ǹsì ẹ change style tí àwọn ọkùnrin mi ò kí ń fẹ́ ṣe tó yẹ kó wọn lè last second ó ní pé kẹ́ kọ ẹ̀yìn èmi ò sọ pé ibi tó ti ń ṣe gá o ibi ojú abẹ́ gangan kó wọlé láti bẹ̀ wàláì nísìn ó máa dà. ẹ̀yin obìnrin kan ẹ mọ bí wọ́n ṣe máa ń fọ ọmú ọkọ yóò wà lórí yín, ẹ mọ bí wọ́n ṣe máa ń fọ ọyàn rẹ̀ ṣeré, ọyàn ọkọ yín ẹ mọ bí wọ́n ṣe máa ń ṣe ṣeré. ọkọ tó bá ṣe tí ò dà fọ ọwọ́ rẹ méjèèjì fi kan lórí ọyàn, àbí kó o mú ọwọ́ ọyọ kan lórí ọyàn rẹ̀ wá mú ọyọ kan again níbi ẹpọ̀n rẹ̀ wá mọ̀ fi ṣe lódódódó, wàláì ó dà. ibi tí màá ti stop lé nìyẹn. so tó bá tún wá gbogbo eléyìí mo ti kọ́ tó bá tún wá ṣe tún pè mí ṣóyí ẹ mi ní sọjú bẹ́ẹ̀ náà. ẹ̀yin tèmi ẹ mọ́ gbàgbé pé abba on point by 2 mo gbé lura ó sì ń ṣe ṣàràṣàràṣàrà, ọkọ mi náà ló ń ṣẹ́jú sí mi, so èyí tí mo kọ́ yẹn jẹ́ kí èmi náà lọ́ọ́ mú lò. this is on point by 2 using my words for others. Bye for now.